mo mọ̀ pé ńgbà mi tí n bá ti lọ síbi iṣẹ́ báyìí tí bá rí nǹkan kan tó ká mi lára máa ń tètè wá. There's something tí mo gbọ́ nísìnyí mi ìfẹ́ play show yẹn ni and ó trigger nǹkan tí ò dá lára mi and ọ̀rọ̀ yẹn bó ṣe phrase ẹ̀ ni wípé ya ṣọ́ra single parent pé because a man men are not ready for commitment. Ṣó yẹ kí ọkùnrin wà committed to your responsibilities as a woman? Ṣó yẹ kí ọkùnrin kankan wà committed to any woman's responsibilities? Ṣé owó lẹ ń fẹ́ ni àbí oko? Òun ṣiṣẹ́ ọkùnrin ṣiṣẹ́. Kí ni reason tí ọkùnrin ṣe láti wà committed to your responsibilities as a woman? Òun ló ṣe máa ń jẹ́ kẹ́ máa feel entitled. Tó jẹ́ pé wọ́n máa ń dóyin jẹ dóyin ṣeré. Ṣé ọkùnrin láti wà committed to your responsibilities? Àwọn phrase yẹn àwọn ọ̀rọ̀ yẹn máa ń trigger nǹkan tí ò dá lára mi, ó máa ń bí mi nínú, ó máa ń dàbẹ̀ ni pé wọ́n gún mi ní ọ̀bẹ, wọ́n stab mi. Ṣé ó yẹ kí ọkùnrin wà committed to your responsibility as a woman? Ṣé wọ́n ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ nu yín, wọ́n ní kẹ́ má fi ọwọ́ yín ṣiṣẹ́ kẹ́ fi ṣe nǹkan fúnra yín. Nǹkan tí ò yé yín ni pé ẹ̀yin lẹ nídìí ọmọ jù. That is the truth. Ṣé ó yẹ kí wọ́n fi kó wà committed to your responsibilities? A man is not ready to be committed. Committed to who? To who? Wípé kí ni? Wípé wọ́n ti fẹ́ yín wọ́n láti gbọ́ bùkátà yín, ta ló sọ bẹ́ẹ̀? Mo sọ fún pé ọ̀pọ̀lọpọ̀ yín ti yí lórí, ọmọ máa dó yín jẹ ni. Ìwọ ló fẹ́ bímọ, ó wù ẹni. Ọkùnrin mi lè dúró kó bímọ káàkiri, kọkùnrin kó dúró kó bímọ káàkiri, kó tọ́jú àwọn ọmọ ẹ̀ káàkiri, ó pè ẹ̀jú pé kó kẹjọ. Ọ̀rọ̀ yẹn máa ń rùn létí mi ń fẹ́ gbọ́. Wọ́n ní kẹ́yìn má ṣiṣẹ́, wọ́n ní kẹ́yìn má tọ́jú ọkọ tẹ́yìn bá ní, wọ́n ní kẹ́yìn má bí ọmọ tẹ́ ẹ lè tọ́. As a matter of fact, tó o bá níṣẹ́ lọ́wọ́, o gbọ́dọ̀ think wípé o fẹ́ lọ́kọ àbò fẹ́ marry. Tó o bá ní iṣẹ́ gidi lọ́wọ́, tó o bá ní owó lọ́wọ́, iṣẹ́ lọ́wọ́, o gbọ́dọ̀ bímọ with the hope pé bóyá olọ́kọ kan lé tó máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ. Ọmọ tó o bá bí, má bímọ nítorí iṣẹ́ tó kọ ẹ ní lọ́wọ́. Ọmọ tó o bá lè tọ́jú gẹ́gẹ́ bí obìnrin ni kò bí. Torí nǹkan tó ń dùn lè kan. Ọ̀pọ̀lọpọ̀ yín tí ọkọ bá ti kú ayé yín ti bàjẹ́. Ẹ máa sunkún orí burúkú, orí ogún ẹkú òfò káàkiri. Nítorí pé ogún ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ìyá máa jẹ yín nítorí ogún tọkùnrin ní. Ẹ jókòó sínú marriage, ayé yín ti fọ́. Àwọn máa wí tẹ́ máa ní a man must be committed to who? Committed to who? Tó bá commit, kó commit to love you. To love you. To care for you. Ẹjọ́ máa look after responsibilities ara yín ni kẹ́ ẹ kó sí dànù. Committed to who? Ọkọ jẹ́ máa lọ́bi iṣẹ́ wàá máa sùsù orí burúkúrú aṣọ máa yà òfò káàkiri inú ilé. Wàá wíṣkáfù àdánù. Wàá máa lazy àbá wàá ní olókọ̀ọ̀kan tó commit to your responsibility. Wàá gbé òbò láńpẹ́pẹ́ òbò òfò tí ò wúlò sábẹ́ olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin mọ́lẹ̀ bí ẹlá. Ẹ ní kọ́bọ̀ tẹ́lẹ̀ fi sanwó school. Ẹ bímọ mẹ́fà, ẹ ní kọ́kọ́ bá yín rán mẹ́fẹ̀ẹ̀fẹ̀ lọ sí school. Ẹ lè dá sanwó ẹyọ kan. Ẹ wá ní ọkọ lọ́lọ́run kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé committed to who? Tó o bá lówó lọ́wọ́ má lọ fọ́kọ. Tó o bá lè look after your children má lọ fọ́kọ. Tó o bá lè gbọ́ iye ọmọ tó o lè tọ́ tó o máa mú lọ́wọ́ ọ̀tún ọwọ́ òsì ní kò bí. Torí olè ló máa yà níbù kó lọ yà nídò àbí báwo náà ṣe máa ń sọ. Committed to who? Nǹkan tí ẹ ṣe kí ń dúró ní ọkọ nìyẹn gbà tí responsibility bá ti pọ̀ jù. Ọkùnrin á wá ọ̀nà tó máa fi ní yín lára tí ò fi ní fún yín happiness. Pé kẹ́ lè kúrò nínú ilé òun. Inú ìlú yìí obìnrin sanwó ilé, wọ́n jọ ń pín owó ilé san. Gbogbo ẹ̀ lẹ́ máa fẹ́ kó ṣe fún yín. Committed. Àwọn pásítọ̀ tó dẹ̀ ń wàásù fún yín, owó ọmọ ọjọ́ ló fi ń tọ́jú àwọn ìyàwó wọn. Owó ọmọ ọjọ́
tí ọmọ ìjọba tó bá dáná fi tọ́jú àwọn ìyàwó wọn, iṣẹ́ wo ni pásítọ̀ ní lọ́wọ́ yàtọ̀ sí owó gbá tó ń gbà nínú church? wọ́n wá máa sọ fún yín pé èèmọ̀ ṣáwọn look after ìyàwó wọn fúnra wọn ni, ṣé kò ń ṣe owó ọmọ ìjọ náà fi look after ìyàwó wọn ni? When I was flying, mo ti gbé pásítọ̀ kan rí, mo ń ta duty free, mo lọ polówó aago fún, ó ní èlò la, mo ní àkọ́rẹ́ eléyìí, ó lóun fẹ́ ra, mo ní kó rà fún ìyàwó ẹ̀, mi pé kó rà, ó lóun ò lè ra o, ó ní aago tó wà lọ́wọ́ ó ní 2 million ni, ó lóun ò lè wọrú eléyìí, òun fẹ́ rà fún yàn ni, mo ní òkè kó rà fún ìyàwó ẹ̀, ó ní aago tó wà lọ́wọ́ ìyàwó òun tiẹ̀ tún wọ́n ju tòun lọ pé aago ọwọ́ ìyàwó òun 5 million ni, ẹ̀yin wèrè. ó ní aago tó wà lọ́wọ́ 5 million ni, ọmọ ìjọ kọ́ ló ń dáwó yẹn, ṣé pásítọ̀ ló mú owó ara ẹ̀ lọ rago fún ìyàwó ẹ̀ ní 5 million? kò ń ṣe owó táwọn ọmọ ìjọ dá ni. àwọn pásítọ̀ yẹn láwọn máa wàásù fún yín pé a man must look after even when a man is dying, even when a man has a shirt, even when tí bàtà ti di bọ́ọ̀lẹ̀ lọ́sẹ̀ ọkùnrin á dẹ̀ máa dùn lẹ́nu ẹ̀yìn. A man does not want to be committed. Committed to who? Yes, a man will not be committed. You go and work. 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 If you don't have a job, ma marry. If you cannot look after your children, ma bímọ. A man ẹjọ́ wà ńbẹ̀ to assist each other ni. Tí ọkùnrin bá sanwó first time, wọ́n sanwó second time. Tọkùnrin bá sanwó ọdún kan, sanwó ọdún kejì. Ẹ̀yà wèrè ni. A man must be committed to who? Committed to who? And the single parent, ilé ń túká, jókòó kẹ́ meditate kẹ́ wò pé kí ló ń ṣẹlẹ̀. Ọkùnrin táyé ẹ̀ bá ti bàjẹ́, tí ò bá gbọ́n, tí ò fẹ́ gbé nǹkan ṣe rere láyé, òun ni kó committed, kó kó gbogbo ìgbésí ayé ẹ̀ lórí obìnrin àtòrí àwọn ọmọ, kó má tọ́jú ọjọ́ ayé tiẹ̀ náà, kó má gbajúmọ̀ ọjọ́ ayé tiẹ̀, kó jókòó lórí nǹkan tí wọ́n sọ pé a man must be committed. wọ́n pe aláàrú ẹ̀ ní múgbàárù, wọ́n pe ní pure water ẹ̀ ní múgbàkẹ́ lọ́ta, wọ́n pa aláàrú ní máa tún ẹ̀fẹ́ ẹ̀gbẹ́ pọ́npọ́n. Ẹ̀ ń wọ ọkùnrin committed, àbó ti committed nígbà tí wọ́n committed kọ́ committer ni. Committed to who? Ẹ lọ yọ àwọn language yẹn kúrò nínú English yín. A man does not want to be committed. Committed to who? Who? Ẹ̀yin níyà wọn ni. Tọkùnrin bá lówó, tó ní surplus, tó ní owó fine, tọkùnrin bá sì struggle, ọkùnrin tó bá sì wà ní orí iṣẹ́ salary, olórí burúkú sì ni kò tí ì lówó. Olòṣìṣì ni. Àfirú àwọn ọkùnrin kátígórì àwọn ọ̀tẹ́dọ́lá Cubana, àwọn yẹn lè máa tó pé committed, bẹ́ẹ̀ mélòó inú wọn lẹ ní nínú Nàìjíríà? Mélòó nu wọn? Ṣé àwọn tó ń gbé nílùú òyìnbó, ṣé bíìlì ṣe dáṣọ fọkùnrin? Ẹ jẹ́ ya lọ wake up. Wọ́n á máa do yín nídò gẹ̀lẹ̀dẹ́ ni, wọ́n á máa fi òbò yín jó gífà, òbò yín á di ẹran iléyá, òbò yín á di òbò tàǹpẹ́pẹ́, òbò yín á di òbò yín á di òbò tó mama mẹ́ta 10 kọ́bọ̀. Ẹ bá dúró lórí commitment kọ́, committer ni. Ẹ̀yin ò fẹ́ fọwọ́ yín ṣiṣẹ́, wọ́n ní kẹ́yìn má lè tọ́jú ọmọ yín. Ẹ̀yin kọ́ lẹ̀ ń jèrè ọmọ jù ni. Ẹ̀yin kọ́ lẹ̀ ń bèrè. Mo dé láti ibi iṣẹ́ níjẹta, mo gbàgbé nǹkan sọ́fíìsì. Mo sọ fọ́mọ mi ò ń gbé mi padà. Kò bá mi jiyàn. Mo ti ń jẹun ọmọ, ẹ̀yin wèrè. Kẹ́mi máa ní committed, mi ò ní ṣe mi ò. Ẹ lọ tọ́jú àwọn ọmọ yín, kẹ́ lọ mú òṣùká ìyá yín, kẹ́ rọ́ọ̀bẹ̀, kẹ́ lọ tọ́jú àwọn ọmọ yín. Ẹ lọ làbò tọ́jú àwọn ọmọ yín, kẹ́ kó sì dànù. Ẹ yé dúró committed mi àmà sunkún kò tọ́jú ọmọ, ó fọmọ́lẹ̀ fún mi, kò tọ́jú ọmọ, ó fọmọ́lẹ̀ fún mi, kò tọ́jú ọmọ. Ìwọ kọ́ ló ń jèrè ọmọ jù ni. Èmi ò ní kọ́kùnrin má wà responsible, ẹ má ma that sense of entitlement, ẹ má ma ní mi ò ń fẹ́ máa gbọ́. That sense of entitlement mi ò kí ń fẹ́ máa gbọ́, ó máa ń rùn létí mi. Mi ní kí bàbá má tọ́jú ọmọ. Bí ò bá dẹ̀ tọ́jú ẹ̀,
ìwọ náà ṣiṣẹ́ kó tọ́jú ọmọ ẹ àwọn ọmọ yìí experience tèmi jẹ́ kí n mọ̀ pé àwọn ọmọ yìí mọ ẹni tó ń tọ́jú wọn wọ́n dẹ̀ gbọ́n wọ́n gbọ́n kódà kó wà nílé pẹ̀lú ọkọ kẹjọ máa gbé tó bá tọ́jú ọmọ ẹ àwọn ọmọ wọ́n mọ ẹni tó ń ṣe fáwọn wọ́n mọ ẹni tó mú ìgbésí ayé wọn dání wọ́n mọ ẹni tí ò jẹ́ káwọn di olórí burúkú láyé ẹ̀ẹ́dẹ̀ jókòó ẹ̀ máa ní my man must be committed to who are you ta ni yín committed to who kó má tiẹ̀ láyé tiwọn gbogbo nǹkan ẹ má fi pé life revolve around you kó má nílé ayé tiwọn kó má lè mímí tiwọn kó má lè dá nǹkan ṣe àfi ẹ̀yin go and work lọ ṣiṣẹ́ tó o bá ti ní iṣẹ́ tó tọ́ iṣẹ́ àti ìyá àwọn ọmọ ẹ má má rí nítorí pé o fi pé ọkùnrin kan láti wà committed no bó bá jọ ọmọ mi obìnrin àwọn ọmọ mi tiẹ̀ ti ń ṣiṣẹ́ already wọ́n ń lọ sí school wọ́n tún ń ṣiṣẹ́ tó náà ti mọ̀ pé iṣẹ́ lèèyàn fi ń jàre iṣẹ́ mo ti sọ fún wọn pé bó o bá ṣiṣẹ́ o máa jìyà tó o bá ti ṣiṣẹ́ ebi máa pa ẹ́ tó o bá ti ṣiṣẹ́ mo mọ class tí mo gbé wọn lé mo dẹ̀ ti sọ fún wọn pé ṣe orí fóònù tó ń lò yìí àsìkò tó yẹ kó o ṣiṣẹ́ tó o bá ṣiṣẹ́ o máa padà lo sàjẹ́mù ni wàá lo sàjẹ́mù ó ti sọ fáwọn ọmọ mi. Hello? Kí ló ṣẹlẹ̀? Hello? Yes. Hello? Àbórí eléyìí dàrú kó sì dànù jàre. Ó máa lo sàjẹ́m ni ẹ lọ ṣiṣẹ́ no man is committing to you go and work if you want to marry for love marry wípé kíkan tiẹ̀ réyàn pé kó réyàn pé ẹ má sọ marriage àti òbò ẹ má sọ di national theatre tó ń fowó wọ̀ ẹ má sọ marriage di kó dìgbà tó bá lówó tó bá tọ́jú ẹ má sọ marriage di business center ọ̀pọ̀lọpọ̀ yín lọ márì nítorí bùkátà ni ẹ bá ti délé ọkọ báyìí ẹ ti ríbi sẹ̀rù orí burúkú yín sí ẹ lè jókòó wọn lè wo ẹ lè pẹ́lú ọkọ òun lẹ ṣe márì ní December tó ń dàrú February ó máa dàrú náà báwo ni ò ṣe ní dàrú torí èèmù yín ni wípé kọ́ bá yín gbọ́ bùkátà èèmù yín ni wípé ẹ ti ríbi tí ilẹ̀ ti rójú ẹ rò bóyá òbò ló wá wọn tó yẹn ni ẹ lọ sí West End wọ́n lé òbò síbẹ̀ láwọn òbò tó na òbò pa àwọn òbò ọmọ aláṣẹ́wó ló dùn jù àwọn ló look after ara wọn jù àwọn ló lè kárùn lọ́wọ́ lára wọn jù ẹ̀yin wèrè àwọn òbò ọmọ aláṣẹ́wó ló lè kárùn jù wọ́n lé sílẹ̀ ní West End ni tí ò ná wọn ní pínísí ẹ̀dẹ̀ wá sọ́ di bàbàrà pé wọ́n bá ti bí wọn wọ́n ti wọ gálò wọ́n bá ti bí wọn wọ́n ti ṣorí burúkú wọ́n bá ti bí wọn wọ́n ti wọ bùkátà wọ́n bá ti bí wọn wọ́n ti wọ ayé wọn ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ wọ́n bá ti bí wọn wọ́n ti kọ̀yìn sí ìyá kọ̀yìn sí bàbá kọ̀yìn sí ẹbí because they must be committed to who. ẹ̀yin ìyàwó ìrọ̀lẹ́ ayé lẹ bá wọn náà ṣé ẹ̀yin lẹ dákó wọn ni ṣé ẹ̀yin lẹ dákó fún wọn ni èmi ni mo mọ bí mo ṣe dá gbà tí mo tó dákó fọmọ mi mo sì wà ní yunifásitì mo ṣe final exam mi lọ́wọ́ máa gbé ẹ́ńjìnà mi sápá ni bí wọ́n ṣe rí kí n máa fi ẹ́ńjìnà kí n máa fi sí orí kí n máa fi ẹ́ńjìnà sórí okó ẹ̀ kó lè jiná kóbìnrin kan wá dé kó wá ní ohun ìyàrá ni ṣé ẹ̀yin lẹ dákó wọn ni ẹ̀yin lẹ bá wọn bu ẹ́ńjìnà ìsókó ọmọ wọn tó fi jiná dàbẹ́ ìyá wèrè ni. Hello? If you call me you don't talk I will block you as simple as that. Kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. ẹ̀yin lẹ bá wọn dákó wọn ni ẹ dẹ̀ jókòó ẹ wá gàba a man must be committed committed to who committed to the marriage kẹjọ dóra yín kó fóúnjẹ sókò ẹjọ tọ́jú ara yín but committed to your responsibility you are to be committed to your own responsibilities be committed you as a woman be committed to your own responsibilities and a man too should be committed your children
are part of your responsibilities if you don't know. Àgbájọwọ́ ni ẹjọ́ máa fi sọ̀yà ni. O lè sọ pé torí pé o bímọ ọkùnrin ló láti jẹ gbogbo bùkátà. Ìwọ ló máa jèrè ọmọ jù. Ìwọ obìnrin ló máa jèrè ọmọ jù. So ìwọ gangan ló yẹ kó tiẹ̀ wà committed to that child jù. A man must be committed o, either they like it or not. Lọ focus sí wọn lọ́rùn kó fà, kó mú okùn yẹn kó fà fún ọkùnrin tí ò gbọ́n tó gọ̀. Ẹ má lọ wá ṣẹṣe. Ẹ rò pé bò abẹ́ yín ló wà important tó yẹ. Òbó wà ní sí West End. Òbó wà ẹ má fi pé òbó kan special jù kan lọ. Òbó wà ní West End. Ẹ̀yin wọn kò mú yín pé kẹ́ wọlé ni. Òbó yàtọ̀ òbó kan special jù òbó tí ò bá dúró déédéé gan wọ́n mọ nǹkan tó lè lò tó máa dúró déédéé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tó fẹ́ sílé gan òbó yín ò dùn tó àwọn ọmọ aláṣẹ́wó kẹ́ kó sì dànù. Mi ní kẹ́ má ṣe show fún mi o. Alálàlá kò kàn mí. Òbò tó fẹ́ sílé kò dùn tó òbò àwọn ọmọ West End. Torí àwọn ọmọ ẹsẹ̀ wọ́n mọ̀dí gé lórí oko. Ẹ̀yin tó bá ní kẹ́ ẹ dókú ẹ máa sùn sílẹ̀ gbalaja ni. Ẹ ní style ẹ̀ lẹ́nì kankan. Ìtọ̀ ẹlòmíì ti rí bàǹbà tó yẹ pé tó bá yà gan ó ti gan sókè bí apá tọ́kì. Níbi títọ̀ yẹn gan tó gan sókè báyìí bí apá tọ́kì ni wọ́n á yà kò lè ṣe é yà. Àwọn ọmọ aláṣẹ́wọ̀n àwọn ọmọ West End yẹn wọn kì í ga wọ́n máa ń lọ ẹsẹ̀ mọ́ ẹ̀yìn ọkùnrin dó wọn ni. Wọ́n bá máa dó wọn bá kẹ́sẹ̀ wọn sókè ní missionary wọ́n á fi ẹsẹ̀ yẹn cross ọkùnrin yẹn mọ́ wọn báyìí. Wọ́n á fi ẹsẹ̀ yẹn cross wọn ni. Wọ́n bá máa gbẹ́sẹ̀ wọn kọ sókè gan. Àwọn gan máa fi ọwọ́ wọ́n á fi guide ẹsẹ̀ yẹn sókè síbi orí wọn. Ẹ̀yin ò lè ṣe gbogbo yẹn. Àwọn ọmọ aláṣẹ wọn bá máa dú ọkùnrin náà lókè. Wọ́n máa géèdì bí ìgbà tí wọ́n lọ sí ẹnu ọ̀nà Ọlọ́run ni. Ẹ lè ṣe. So kí ló special nínú òbò yín? Ẹ dẹ̀ máa fi ní pé ẹ máa fẹ́ pa àwọn ẹni ẹlẹ́ni dànù. A man must be committed. Ó ti ẹ̀ yá lẹ́nu yín gan. Commitment to who? Wọ́n á dẹ̀ commit gan. Ẹ̀yin ò dẹ̀ ní kọ̀ǹkankan òbò okó ẹ̀ mọ́dọ́. Mo bá ní kẹ́ yọ̀dí sẹ́yìn gbogbo ifó ti bọ gbogbo fùrọ̀ yín. Èélá alápáàdì ò jẹ́ sinmi. Abẹ́ ìfùrọ̀ yín ni kurukuru àti kíní kọ̀ sí jù. Gbogbo abẹ́ ìbọ́tọ̀ ti mú yín dànù. Ìtọ̀ yín ọ̀tún ó papọ̀ mọ́tò sí ni. Gbogbo fùrọ̀ àárín yín máa ń pa okó ni torí pé ẹ ti lo cream. Ibi àárín fùrọ̀ yín dúdú, ibi kùn yín pupa. Àwọn ọmọ aláṣẹ́wó yẹn báyìí, wọ́n máa bọ́ra kọlẹ̀ ni. Gbogbo inú fùrọ̀ wọn ló máa mọ́ lò bí ọwọ́ ọmọ tuntun ẹ̀yin wèrè. Ní kọ́kọ́kùnrin wà useless but this sense of entitlement ẹ lọ yọ kúrò nínú ìgbésí ayé yín. Ẹ lọ yọ kúrò nínú ìgbésí ayé yín. Ẹ̀yin náà iṣẹ́ ọmọ láti bá yín gbọ́ responsibility ni. You work hard láti lè gbọ́ responsibility ara yín. Ẹ má fi pé bóyá wọ́n fẹ́ yín sílé òbò yín special. Òbò àwọn ọmọ West End special. Èyí tó bá máa nídọ̀ nínú wọn báyìí. Ìdọ̀ ẹ máa gbé kábà hanu ni. Tó máa rí pọ̀pọ̀pọ̀. Àwọn òbò tó ń scott lásìkò. Bọ́ bá fi okó stroke ìdọ̀ wọn báyìí. Omi ẹ máa ṣe ṣọ̀rọ̀ bí orísun ìyè ni. Ẹ̀yin wọ́n máa bu mú okó yín títí mú òbò yín wọ́n máa stroke títí kò ní lámì. Kí ló special nú ẹ̀? Kí ló special nú ẹ̀? Tẹ́dẹ̀ sọ́ di bàbàrà. Ẹ máa fi pé torí wọ́n fẹ́ yín sílé ẹ special. Special. Ẹ kò wà fortunate ni. Expect kankan. Ọ̀pọ̀lọpọ̀ yín ò ní wà gan. Òbò àwọn ọmọ West End. Tẹ́ bá ń dó wọn láti fùrọ̀ báyìí. Ó máa mọ́ lọ ní gbogbo fùrọ̀ wọn. Ó máa mọ́ lọ ní. Wọ́n máa dóbò dó ọkùnrin látòkè gan. Wọ́n máa dó ọkùnrin yẹn bí ìgbà tó wà ní yàrá òkè níjọ́ Pentecost. Wọ́n máa dó ọkùnrin yẹn bí yàrá òkè ni. Ọkùnrin yẹn á gbàgbé gbogbo ìṣòro ayé ẹ̀. ń bọ̀. Wọ́n pè.
wọ́n máa ní ó láti ṣe lọ́dọ̀ yín, ó láti ṣe gbogbo ẹ̀ ló láti ṣe fún yín, ó láti wà committed, ó láti wà ẹ máa feel entitled lórí burúkú. Kí ni ó special nínú kíní? Kò ń ṣòbò yín ló special tó yẹn o. Àwọn ọmọ yẹn gan bó bá fẹ́ jẹ òbò yan, àwọn perfume tó máa gbọ́ níbi ìtàn wọn gan, wàá fẹ́ lè gborí òbò wọn jàmàlà, wàá sọ òbò wọn di gbẹ̀gìrì ni. Àwọn nǹkan tó máa jáde lára wọn, ẹ̀yin ò lè ra perfume gidi sára nígbà tẹ́ bá ti ń feel entitled kọ́ bá yín tọ́jú ọmọ, báwo lẹ fẹ́ tọ́jú ara yín? Ẹ wo ẹ kó sì dànù jàre. sabarikolo.com ẹni tó bá dẹ̀ fẹ́ join group mi kó pa, mo gbọ́rọ̀ yẹn nǹkan ibi tó bà lára mi ò dá rárá. Ní sí wọn ò ní yé máa fìyà jẹ yín. Ọkùnrin wo ló lè fìyà jẹ mí? Bọ́lú báwo lè fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ ṣe tó ṣe fẹ́ fìyà jẹ mí? How? Tí bá tiẹ̀ ti jìyà lọ́wọ́ ọkùnrin in the past gan, òbí mi ló fìyà jẹ mí, kò ṣe ọkùnrin. Torí mi ò ever má ní iṣẹ́ lọ́wọ́. Mi ò ever má ní iṣẹ́ lọ́wọ́. Mi ò ever má ní ju ọkùnrin lọ. Mi ò ever má ní iṣẹ́ lọ́wọ́. Ẹ má rò bóyá mo dé London ní pé kíní kan. Mi ò ever live bí ẹni tó jẹ́ pé ó ń live ọ̀nà ọkùnrin. Èmi ò ń béèrè owó oorun lọ́wọ́ ọkùnrin. Èmi ò ń ṣe, mi ò ṣe rí. Ìwásọ̀sí tí mo yọ o pé ẹjọ́ fún mi lówó mo fẹ́ lọ ṣerun. Mi ò ní ṣe láyéláyé. Fún mi lówó mo fẹ́ ra aṣọ kan. Mi ò ṣe rí, gbogbo ẹnu mo fi sọ yìí. Ẹ wá ra aṣọ kan fún mi. Kíní kan. Mi ò ṣe rí. Èmi á dẹ̀ rà fọ́kùnrin. Bẹ́ẹ̀mi bá lọ sí London, bí bá lọ sí anywhere in the world, ọkọ ọmọ ni. Mo dẹ̀ ń ṣe mi ò tiẹ̀ wẹ̀yìn bóyá ó ṣe nǹkan kan. Mi tiẹ̀ mind torí owó mo ń gbowó jù lọ. So mi ò ṣe rí ni. Mo sọ gbogbo ẹnu mo fi sọ. Mi ò ṣe rí láyé mi. Ẹ jẹ́ fún mi lówó oorun. Ẹ wá ra nǹkan fún mi. Ẹ jẹ́ ṣe kíní kan fún mi. Mo sọ fún yín pé mo bẹ̀rẹ̀ owó ọbẹ̀, mo bẹ̀rẹ̀ owó oúnjẹ ilé as 5,000. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gba 30,000, mi ò lójú oṣù mẹ́ta lọ tí mo fi wá síbí. Wọ́n increase ẹ̀ bit by bit. But nínú ilé mi ò ríru oúnjẹ tẹ́ fẹ́ tẹ́ ní bá. O lè fọwọ́ lálẹ̀ fún mi. A ní kẹ́ lọ ṣiṣẹ́, ẹ lọ yára yín, ẹ lọ yá májìyà lọ́fà yín náà ẹ dúró déédéé. Mi ò mọ gbowó ẹnu mo fi sọ, mi ò tọrọ owó irun rí lọ́wọ́ ọkùnrin. Ẹ yára aṣọ fún mi. Ọkọ àti ẹ̀ sọ fún ẹ pé òun ò lè afford aṣọ tí mò ń wọ̀. Pé because òun ò dẹ̀ ní rà because mi ò ní wọ̀. Pé òun ò lè afford ẹ̀. Lémi tí mò ń travel. Pé òun ò lè afford aṣọ tí mò ń wọ̀. Ó máa sọ fún mi. Òun ò dẹ̀ ní ra nǹkan tí mi ò ní wọ̀. Ọlámigá sọ fún ẹ pé báàgì tí máa ra fún ẹ tó máa lọ fi tọrẹ lẹ́kọ̀ọ́ èmi ò rà o. Mi ò ṣe ni. Ẹ̀yin ò kí ń gbàdúrà kẹ́yin gbéra yín dé level tọkùnrin máa fi sọ pé ọmọ yìí ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ mi àbí kẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ kó máa fi ka àbámọ̀ bẹnu kí gbogbo àwọn tó wà ráǹdẹ̀ kó máa ṣépè fún kó ti sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù. Ẹ̀yin máa gbéra yín sí level tó yẹ pé tẹ́ bá lọ bá máa ní Ọlọ́run ó ṣe olórí burúkú lọ o. Lọ tó ọkùnrin á wá save more money. Ọkùnrin á ní savings, á save owó ju ìgbà tẹ́ wà lọ́dọ̀ ẹ̀ lọ. Ẹ mọ̀ pé ayé yín ti bàjẹ́. Ẹ mọ̀ pé ẹ fúnra yín ẹ ti sọ fọ́kùnrin yẹn pé yín lẹ kórí burúkú ràn. Nígbà tẹ́ bá kúrò nílé ayé ọkùnrin tí ayé ẹ wá bẹ́tà jùgbà tẹ́ wà ń bẹ̀. Tẹ́ kúrò nílé ayé ọkùnrin tọkùnrin ní savings jùgbà tẹ́ wà ń lé ẹ mọ̀ pé fúnra yín ẹ ti sọ fọ́kùnrin yẹn pé yín lẹ bàgbé sí ayé ẹ̀jẹ̀ àbí kẹ́ kúrò nínú ayé ọkùnrin yẹn pé nǹkan tẹ́ ẹ fi síbẹ̀ kò lè pààrọ̀ ẹ̀. Kẹ́ kúrò nínú ayé ọkùnrin kí gbogbo ayé rí pé òṣì rùn nínú ayé ẹ̀. Ẹ kúrò nínú ayé ọkùnrin á dẹ̀ lè save more money. Ẹ kúrò nínú ayé ọkùnrin ilé ayé ọkùnrin á dẹ̀ gba ọ̀tún. Ẹ mọ̀ pé ẹ̀yin lẹ kórí burúkú ràn. Ẹ kì í ro nǹkan ni. Ẹ ro nǹkan ni. Ó ní sìn bẹ́ẹ̀ pé mi ò ṣùgbọ́n pé mo ń ṣiṣẹ́ láàárọ̀ ẹ mọ̀ pé ẹ̀ ní rí mi ní time tẹ́ rí mi 10:02. Mo ti débi iṣẹ́ láti 7:30.
ní ibi tí mo wà nísìn ẹ mọ̀ pé ẹni rí mi ká ní mò ń ṣiṣẹ́ mo mú iṣẹ́ mi ní kógódùn iṣẹ́ mi jọ mí lójú mo dẹ̀ ń ṣe dáadáa láwọn tó ti mọ̀ mí as student tó tún bá mi pàdé ní ward wọ́n máa ní no àwọn ò mọ̀ pé mo lè ṣe báyìí when I'm at work I'm at work ẹ kúrò nínú ayé ọkùnrin ayé ọkùnrin á gba ọ̀tun àwọn ará àwọn ọ̀rẹ́ á mọ̀ pé àsìkò tẹ́ ẹ kúrò nínú ayé ẹ bẹ́tà àbí kẹ́ ẹ kúrò nínú ayé ẹ kí gbogbo ayé mọ̀ pé ẹ kúrò nínú ayé ẹ ó sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù ẹ kò sí dànù ó dàbọ̀.